wọ́n ti gbé. Bismillahi rahmani rahim. Alhamdulillahi wa salatu wa salamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí èèyàn olùgbọ́ wa lápẹ̀lẹ́ síbi fiqh al-mu'amalat al-maliyya. Ní ìjókòó tá a jókòó kẹ́yìn, ẹnu kan wípé a fẹ́ ṣàlàyé nípa ọ̀rọ̀ àwọn àfáà tí ó lọ síbi tó jẹ mọ́rọ̀ kéèyàn máa fi POS ṣiṣẹ́, wọ́n máa gba owó lórí ẹ̀ bá ń lọ. Wọ́n rí pé tó bá yàn transfer owó rẹ̀ sínú àkáǹtì rẹ̀, yóò gba charges lórí eléyìí. Kí ni tó lè gbà? Ṣé bẹ́ẹ̀ tí máa ṣe tí wọ́n máa ga bó bá ti ń ga síbẹ̀ lọ́dà àbí ọ̀nà wo lè ṣe tó pé kò lè sí wàhálà ń bẹ̀? Àkọ́kọ́, ṣé a lè lò ó fún ojú ọ̀nà ìbí láti máa fi exchange owó? Ẹni tó ní káàṣì ẹni tó lówó nínú àkáǹtì ẹ̀ tí POS operator tí ó gbà sọ́wọ́ tí ó wà kó káàṣì fún èèyàn lè ṣe, torí pé ìrànlọ́wọ́ ni ó ń bẹ ńbẹ̀ àtàwọn nǹkan mìíràn náà tó jẹ́ pé ó jàǹfààní ọ̀dọ̀ wọn báyìí tó jẹ́ pé irú ẹ̀ lè mọ̀ sí láwọn àyè míì. Bìrìmọ́ná sábà ní ọ̀dọ̀ wa ní Nàìjíríà bí báyìí àtàwọn ìlú kan ní Áfíríkà, wọ́n fẹ́ jẹ́ wípé léyìí ojú ọ̀nà ká máa lo POS láti máa fi gba cash òun ló wọ́pọ̀ jù ní ìkànnì. Wọ́n jẹ́ pé ní bẹ̀rẹ̀ ní tí wọ́n máa lo nǹkan yìí fún bá ti ṣàlàyé ṣáájú lọ, ọ̀tọ̀ ní tí wọ́n máa lò fún. Ṣùgbọ́n irú Saudi Arabia ní ìsìn lápèjúwe, àwọn èèyàn lò kódà ìjọba kọ̀ fún wọn láti jẹ́ pé nìkan máa lo ojú ọ̀nà táwa ń lò láti máa fi gba cash báyìí. Wọ́n kọ̀ fún wọn torí pé ó lòdì sófin lọ́dọ̀ tiwọn. Torí bẹ́ẹ̀ ló jẹ́ pé tẹ́ bá lọ fọ́tò àwọn àfáà wa ní Saudi Arabia kọ́ máa san lẹ́sàn-án rẹ̀. Mo sì rò pé bẹ́ẹ̀ náà ni yóò rí níbi irú Cairo náà gùn sí lérò. Àmọ́ ti Saudi Arabia ọ̀dà lójú ni pé wọn àláwọ̀ ẹnìkan kọ́ máa lo POS láti máa fi gba cash pàápàá. Tó bá ṣe ó sí láàrin rẹ̀ lásán ni, kì í ṣe pé yóò aṣọ di bá ti ń ṣe mí báyìí. Àmọ́ bá pé lílo nǹkan lọ́dọ̀ tàwa, àwòrán míì ló gbé wá. Tí nǹkan bá sì ti gbé àwòrán míì wá, ìdájọ́ míì náà láà fún. Ó jẹ́ wípé kí ló fà tó fi jẹ́ wípé awuyewuye ń wá lórí ọ̀rọ̀ pé sí ìyẹn lè lò àbí ò lè lò. Òun náà ni wípé ṣé ẹ rí kéèyàn gba owó kó fi gba owó míì nínú ṣẹ̀ríà Islam bá ti ṣàlàyé ṣáájú lọ́wọ́ pé eléyìí náà di ọdún 5 tá a ti ń mẹ́nu bá ọ̀rọ̀ yìí báyìí kí ó tó di pọ́lọ́ ní káwá tàwọn sọ̀rọ̀ sí ojú ọ̀nà tá a fẹ́ sọ fún wa lónìí báyìí tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Yín tó fa nǹkan yìí pé Islam kò faláǹfààní àti máa jẹ́ kí owó tí ó bá rí bákan náà kéèyàn máa sọ di àyè tó pé yóò máa jèrè ńlá ń bẹ̀, yóò máa jèrè kan ń bẹ̀. Islam ò faláǹfààní àti jèrè kankan níbẹ̀ ju pé tó bá fẹ́ fi owó kan pààrọ̀ owó, in tó ṣe ni pé owó òun ò rí bákan náà bá jẹ́ pé owó ìlú kan náà ni 10,000 ní ìsìn ó fi gba 10,000 lórí èèyàn. Kò gbọ́dọ̀ jẹ́ pé 10,000 ó fi gba 10,500 àbí ó fẹ́ nìkan ní 9,500 àbí 9 kìíní kan tí ọ̀sán ní ìbá ti mú. Islam kò fún aláǹfààní orí eléyìí. Wọ́n sọ wípé owó tó yípa ní nínú ìlú tó bá yípa bá sọ di ààyè ká máa tà á ó di títà rírà, yóò padà di pé yóò wọ́n dé pé dípò owó tó kálukọ́ máa rí ń bẹ̀ yóò máa rí owó tí ò ní wàhálà nínú ni. Tẹ́nìkan bá tó bá transfer owó kan sínú àkáǹtì kan ní ìsìn, tẹ́nìkan sì kò kẹ́lẹ́ fún wa rí pé kò ní wàhálà ibi ojú kò sí náà lọ́wà, yóò di pé táwọn èèyàn máa ṣe nìyí tó pọ̀ wọn à ní lè ṣiṣẹ́ mi tó pàtàkì. Tó jẹ́ pé wọ́n ti rí pé owó téèyàn rí ń bẹ̀ ọ̀pọ̀ bá ń lọ. Tó ń ti gbówó tí jẹ́ pé tí wọ́n gbà ń bẹ̀ lásìkò yìí kì í ṣe tó pọ̀ tó bẹ́ẹ̀, ẹjá wo bó ti pọ̀ tó bá ń lọ. Tá sì wo àsìkò tí wàhálà koro ṣẹlẹ̀ kọ́ lọ́mọdé àrú ẹ̀ mà, ẹjá wo ohun tí ó dá lè gbà náà bá ń lọ. Gbogbo pé kí wọ́n máa yí owó padà lówó kan náà tí èsì pé báyà owó náírà sí dọ́là lápèjúwe, gbogbo eléyìí ó lè máa fa wàhálà fára aráàlú. Yóò di páwọn èèyàn máa kó pamọ́, wọ́n máa kó pamọ́ bí wọ́n ti ń kó ọjà pamọ́. Èyí pé kálukú máa kó pamọ́ pé màtọ̀ bá wọn dáadáa wọ́n máa release ẹ̀ sáwọn báwọn èèyàn. A rí pé eléyìí nira ń bẹ. Eléyìí jẹ́ kan náà apá kan tí wọ́n fi ní pé káwọn máa fi owó ta owó
tí a máa pọ̀ fẹ́ máa jèrè bí owó kan náà táyé pé owó yàtọ̀ síra wọn ilé òsì tó burú bẹ́ẹ̀ o ògbélé pátá wa ó dúró lórí ọ̀rọ̀ níbi ọ̀sán sálám tó sọ nípa góòdì àti fàdákà pé àdáàbò bíi dáàbí àlèfẹ́dọ̀ bíi fẹ́dọ̀ mithlan bíi mithl yadan bíi yadin sawa bíi sawa níbi ọ̀sán sọ lórí fa pé gold àti fàdákà tó jẹ́ ìpìlẹ̀ owó pátá máa ná orí gold àti fàdákà ní gbélé lórí ká fẹ́ máa fi ìkọ̀ọ̀kan ra ìkọ̀ọ̀kan tó jọra wọn ká jẹ́ kó máa rí bákan náà ni o ká má sọ di ibi tá ti máa wá pé o fẹ́ jèrè ńlá kan o fẹ́ jèrè kan bẹ̀ àyàfi tó jẹ́ pé ó yàtọ̀ síra wọn ká fẹ́ fi góòdì ra fàdákà ilé òsì tó burú ń bẹ̀ àbí ni pé ẹ máa tàbí ẹ bá ti fẹ́ ta o ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni tí ó jẹ mọ́ ti owó tà ná káàṣì tà kọ́rẹ́nsì tà náà bá nà ẹ mọ̀ yá mi wọ́n tọrọ wá rí báyìí tó bá pẹ́ fáwọn àfà wọ́n lọ sí ọ̀nà tó pọ̀ ẹ̀yìn ní sọ ọ̀rọ̀ àwọn aráàta torí pé ń bẹ̀rẹ̀ àwọn àfà wa níta wọn ò mẹ́nu bọ́rọ̀ yìí àbí fàtàwá díẹ̀ ìbá ń lọ wọ́n lọ sọ ọgbọ́n lẹ́sàn-án rí wọ́n pín wòye lò lọ́dọ̀ wọn àwọn àfà wa Nàìjíríà ti mẹ́nu bà dáadáa tí wọ́n mẹ́nu bà tó pé wọ́n tàná wà láàrẹ̀ ẹ̀pọ̀ sí ìfọlọ́ sọ lẹ́sàn-án rí náà wọ́n ní àwọn àfà wa Professor Aláró ọlọ́yà fọ́bọ̀ àti gbọ́n àfà wa ìkú náà ṣe é rí ẹ̀yàn olùgbọ́n mi lápọ̀lé ṣe é rí ọ̀rọ̀ yìí ń tọ́ fa ní Nàìjíríà náà wọ àfà wa nílẹ̀ Yorùbá tí wọ́n fi pín sọ́nà méjì ń bẹ̀ nǹkan méjì ni ayé mi dùn pé láti ọdún karùn-ún tá a ti bẹ̀rẹ̀ nǹkan yìí ní tí mo sọ tí wọ́n lọ wo orí íńtánẹ́ẹ̀tì lórí Facebook kìtà mọ̀kànlá tí mo kọ lórí Facebook lórí POS mọ̀rọ̀ já ọ̀rọ̀ sí bí nǹkan méjì tí í ṣe àlèjárọ̀ tàbí àlèjàálà gbogbo sí bẹ̀rẹ̀ àmọ́ alhamdulilayi nígbà tí ìlọsọ́jú tó ń bábá ìṣẹ̀ṣẹ̀ yìí ó di pàwọn ọ̀kìlọ̀ lílo POS Nàìjíríà náà ó mú àwọn àwòrán tó pọ̀ wà náà ń bẹ̀rẹ̀ á rí pé ń bẹ̀rẹ̀ tí ẹ bá lọ tó fẹ́ gba owó lọ́dọ̀ àwọn POS bí tó bá ti kí káàdì bọ POS báyìí bí ọ̀fun ló bí òrówó ń gbà wọ́n gba charges lọ́wọ́ ẹ̀ pé ó ti já kíní kan àmọ́ àwọn tí yọjà lọ́dọ̀ eléyìí kò tí ì rí gbà lọ́wọ́ kò tí ì wọ́n àkáǹtì eléyìí báyìí obìnrin lè bá wọn yàtọ̀ ìdájọ́ kọ̀ọ̀kan lẹ́nu táwọn yìí wọ́n yàtọ̀ síra wọn lórí pé tọ́rọ̀ bá pọ̀ lórí ẹ̀ náà kì í ṣe tí ó jẹ́ láì fi bẹ́ẹ̀ kárípá àǹfà sọ lé àwọn afáàkàn tó sọ lé báyìí ṣùgbọ́n ẹ̀mọ̀ ìyá mi ṣe rí nǹkan ogun tí àwọn afáà sọ pátá sórí nǹkan méjì torí tó bá fa ọ̀rọ̀ ẹni pẹ́ẹ́nì kan béèrè pé nígbà táwọn sọ ọ̀rọ̀ yìí sáà lè máa fi àwọn náà lè dá àlegbà àpótí POS ká máa operate ẹni tá a bá wà ká máa fi ṣàǹfààní owó ọ̀rọ̀ ilé báyìí ọmọ ìyá mi bẹ́ẹ̀ ni ìyẹn lè ṣe eléyìí tí ó yé àwọn ọmọ kéwù pẹ̀lú àwọn àlàyé méjì tá a fẹ́ sí pé tẹ́ ẹ rí lọ́jọ́ kí n múlẹ̀ wá pé al-alaqa bayna al-bank wa mashaghil jihaz nuqtat al-bay' wal-'amil relationship between bank POS operator and customer ṣe rí tá a bá ní àwo àtipọ̀ tí ń bẹ láàrin owó yìí ta ló ní ẹn tó lọ kọ́sítọ́mà tó lólówó fúnra rẹ̀ ó sì fi sọ́dọ̀ báǹkì ó wá lọ bá POS kì í bá ń gba owó mi báǹkì ọlọ́wọ́ tá a bá wo àṣepọ̀ tí ń bẹ láàrin ilé ìbáyìí pé amil kọ́sítọ́mà ní òun lọ́lọ́ bá POS kì í bóun gba owó tó ń báǹkì ń bẹ lọ́rùn báǹkì ó lè jẹ́ pé yíya lówó ní nítorí pé a ti sọ̀rọ̀ yìí ṣáájú lọ àmọ́ kó ìbá pé yóò lè ní kíní dáadáa bá ń lọ tí ò ní jẹ́ pé ìyapọ̀ tó fẹ́ pọ̀ lórí ẹ̀ mà torí tó wà wá bẹ̀ tí ò ní nítorí yé ni tí ò sí ìrùjú bẹ̀ insha Allah ta'ala ni pé eléyìí ló lówó ó sì ní kí POS operator bóun gbà lọ́wọ́ báǹkì tí owó ìbẹ̀ lọ́rùn rẹ̀ eléyìí lásán báyìí iṣẹ́ ni tó jẹ́ wípé eléyìí bẹ eléyìí kọ́ bóun gbà jáde eléyìí òsibí tí wọ́n ti sí ju ìjára lọ ìjára kéèyàn lo àǹfààní èèyàn fún nǹkan kan ó lo àǹfààní POS operator láti bá gba owó rẹ̀ lórí eléyìí èyí lè gba owó lórí ẹ̀ lábàlẹ̀ yìí a ní mẹ́nu bá ń tó jẹ mọ́ ọ̀rọ̀ surf ọ̀rọ̀ exchange pàápàá nítorí pé owó rẹ̀ ní báńkì eléyìí sì bá gbà á jáde pé eléyìí oní POS sì bá gba owó ìjáde kúrò báńkì ọparí eléyìí lọ́dọ̀ àwọn àfáà àpèjúwe rẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfáà tá lọ wá àkọsílẹ̀ tí wọ́n kọ́ gbà náà mẹ́bẹ̀ ọ̀rọ̀
iqtida'u ad-dayn bi juz'in min ọgbọ́n ní ọ̀dọ́ àwọn afá pé èèyàn lè bẹ nìkan ní owó gbà lówó èèyàn tẹ́ pé yóò ní nítorí fẹ́ bá ń gbà yìí o apá kan rẹ̀ ní kó jẹ́ owó ọ̀yà rẹ̀ ń bẹ̀ kó jẹ́ owó tó gbà ń bẹ̀ bá ń lọ ẹnu bẹ lásán a lè tì síbẹ̀ wípé eléyìí ìbẹ́lẹ̀ ó fún káàdì pé ọbọ̀ òun lo POS tòun láti fi gba owó ìjáde kúrò ní báńkì ó parí ẹnu ilé lásán kó tiẹ̀ lo káàdì ó lo àpótí ẹ̀ láti bá transfer owó láti bá gba owó rẹ̀ tí ó kò káàṣì fún ilé òun kò sí wàhálà nípa pàápàá pé ìjárọ̀ náà ni tí ó sì sí exchange ń bẹ̀ tàbá wù lọ́nà báyìí ọ̀nà mẹ́ta tàbá wà alákọ̀ ní alákọ̀ fìlàfíà tí náà fìlà ààyè yìí tá a wò ní pé àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ìpọ̀ mẹ́ta ni ilé yìí ló lówó ọbẹ̀ POS operator tó kọ́ bò ń gba owó lọ báńkì ó parí owó rẹ̀ ó sì pé ń fọ̀ ní ìwọ́njọ ní pẹ̀lú kò sórí owó kan sí ọgbà ń bẹ̀ ilé ìjárà láàpè kò sí sáà pé ju ìjárà lọ tàbí àwọn tó jọ ìjárà bíi jàhálà bá ń lọ àmọ́ pé ṣé wọ́n exchange owó bí kò ní bóun exchange owó in tó ní ọ́ bóun gbà jáde owó rẹ̀ ni in tó sì kó fún owó ẹ̀ náà ló kó fún sáà lè pé nígbà tó jẹ́ pé eléyìí transfer owó rẹ̀ sínú àkáǹtì rẹ̀ ó transfer owó customer sínú àkáǹtì rẹ̀ tí àwọn ẹnìkejì wò wípé ẹsẹ̀ ní òsì ń bẹ̀ ṣe bí àwọn tí wọ́n sọ pé exchange níbẹ̀ láàrin POS àti POS operator àti customer àwọn ẹni yìí ń táwọn ṣe yìí o ṣe rí wọn ò gbójú wo báǹkì má ní tí wọ́n lọ gbójú wo ní àsìkò tí ń bẹ láàrin customer àti POS operator tó bá sì rí báyìí ẹ̀rọ ìyá mi kò sí tá a pè ju exchange lásán lọ lórí àgbò eléyìí mú káàdì sọ́dọ̀ oní POS gbégbà oní ìdí 10,000 ó sì bá withdraw rẹ̀ ó sì kó káàṣì fún tí a bá wò sílé ọmọ ìyá mi níwò táwọn ẹni tí wọ́n bíbá yìí in táwọn owó lásán rẹ̀ pé tí a bá mú owó in tí ń jẹ́ mọ̀ bá sọ́rfù ó náà ní bá dáa tún nẹ́kìlì bí nẹ́kìlì káfowó kan pààrọ̀ owó ìbílẹ̀ kan lọ́nà ìṣẹ́wá fi pààrọ̀ owó tí mi lọ́wọ́ rẹ̀ ó rí bákan náà ní o àbówó òlú mi ní o láti rí ní tó jẹ mọ́ ìpààrọ̀ ó ti tán àti rí exchange ń pè ní mọ́sọ̀ráfà nù làwọn ilé ń wò láti rí pé tó ti àgbẹ̀ ìgbà náà o POS ṣe àyè tá a gbọ́dọ̀ tí máa jèrè o kì í ṣe àyè tá a gbọ́dọ̀ tí a fẹ́ gba nǹkan bí eléyìí ṣáàjì yọgbà tí ń pè ní àlọ́ ìjọ́ tó fẹ́ léyà ó jùlọ fẹ́ léyà ni pé kí ni tí nǹkan bá jáde owó dátà owó tí CBN ọjà owó tí kinní kan owó ọ́fíìsì táwọn ń bẹ̀ owó tí ó wà tí ń ọ̀pẹ́ẹ̀tì kinní yìí ògbélé wọn fix price lé lórí tí wọ́n fi mú ntí ọjẹ́ ó jùlọ fẹ́ léyà owó tó jẹ́ pé ọba nǹkan bá jáde gẹ́lẹ́ wọ́n fi gbà lọ́wọ́ ẹ̀ táyé pé 100 naira ní ó tún sí pé dágbà 200 naira lórí owó kan tẹ́ 100 naira bẹ̀ èlé lásán wọ́n sì mọ̀ pé 100 naira wọn rìbá ni torí pé ó ti lékún tí ò yẹ kó lékún tó bá ti jẹ́ pé bákan náà ni kò gbọdọ̀ kọjá ara wọn nípa kí náà fàájú léyìí pé wọ́n rí pé léyìí kọ́ o ní tí ń bẹ láàrin wọn ọ̀nà méjì ọ̀nà láti fowó ni pé eléyìí ló mú káàdì lọ́sọ̀dọ̀ kọ́bùn transfer rẹ̀ ó sì kó káàṣì fún ọgbà owó rẹ̀ síbẹ̀ bí eléyìí ó sì fún mi kò sí ní tí ìbá ṣe eléyìí náà lóòótọ́ ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni pé mùsọ̀ráfà exchange lásán ni kò sí tí wọ́n pẹ̀jú pé exchange lọ ṣùgbọ́n léyìí ẹ̀yìn mọ̀yá mi wíwò tó fún tí ò tó ni ìwòye tí ò tó ni kéèyàn owó orí ilé pé exchange ń bẹ láàrin ẹni tó mọ ohun POS àti oní customer nípasẹ̀ wípé owó tó fẹ́ gbà níbo ló ti fẹ́ gbà sí yóò ohun POS ló fẹ́ mú jáde lára ẹ̀ bí pé owó yìí wọ́n fẹ́ kó fún ọ kájọ ṣe pààrọ̀ ẹ̀mù kéṣe owó kan ló fẹ́ bá fi káàdì yìí gbà jáde ó fi jẹ́ pé ìwòye àti ń pé exchange ní bẹ́ẹ̀ kọ́ ọ sanwó lẹ́sàn-án rí ó ní ìdí ẹ̀wòye sí ìmíràn ti wí àmọ́ mo padà ń bẹ̀ pàmò pé orí pé tá a bá ní àwò ní ìwò ọ̀nà báyìí kò ní lọ a sì fara á fọlẹ̀ máa ń wo èèyàn ànìjẹ́ wọn ó lè ṣàǹfààní àti káàṣì níbí yìí ó lè yẹn sì mọ́ ní bùkátà sí àmọ́ ìwò yìí ìwò tó fún ni ètà lè wò tí ò sì sí wà lámẹ́ bí dín ayé kọyùm ó ti yá ọmọ kí ó máa gbé àfáwa lọ́ọ̀sí lẹ́sàrẹ́ o
ó yẹ yín sí ju èmi ọmọ kéyìí lọ ní pé ká lọ wò ní wo mẹ́ta yìí wò pé owó tó fẹ́ gbà ọ̀dọ̀ báǹkì ló wà ẹni kọ́sítọ́mà tó fẹ́ gbowó owó ẹ̀ ní owó báǹkì yìí olólọ bá lè kí wọ́n sin nǹkan ìjáde ó sì kówó fún un tí kò wá bíi àwọn àwa wípé tí ó wà sí exchange ń bi eléyìí bí kò sí exchange ń bẹ tí ìbá ti pẹ́ ní sọ pé bá ń ṣe owó tó fẹ́ gbà bá ń jẹ́ kó rí bákan bá ń yí padà sí bákan kó rẹ̀ wò ok owó tó fẹ́ fún mi o bá ń ṣe ní nóòtì báyìí ní kiri bá ń lọ ó ti di exchange ti fẹ́ wọnù bá ń lọ àmọ́ lẹ́nu pé mo fọ́n káàdì bá ń gbọ́wọ́ mi báǹkì jáde kí n máa bá tèmi lọ kí n fọ́ ní ìtàn fẹ́ gbà lórí ẹ̀ eléyìí ọmọ ìyá mi exchange ò sí ń bẹ̀ ìpààrọ̀ tí ń bẹ́ ń bí iye ọmọ ìyá mi kì í ṣe láàrin pé ó ń pos gba owó pos operator ó transfer owó sí inú àkáǹtì rẹ̀ ó sì kó káàṣì fún ìpààrọ̀ ilé òun èé pè ní mọ̀sọ̀ ráfà ní tí a máa perú ẹ̀ ó ní alistifa kéèyàn san nǹkan tí ń bẹ lọ́rùn ẹ̀ kéèyàn gba ẹ̀tọ́ ẹ̀ tí ń bẹ níbì kan eléyìí owó rẹ̀ ní tí ń bẹ lọ́rùn báǹkì eléyìí ni ó bí yòóbù ń gbà ó sì gbà ó bọ́ sọ́run eléyìí kí ni ó fi san kọ́kọ́ kí ni fún bá ń lọ nítorí wá ṣe yìí iṣẹ́ tó bá ṣe kọ́ bá transfer rẹ̀ bá ń lọ ó ní wọ́n gbé owó lé lórí pé àpòpọ̀ gba owó rẹ̀ jáde èló ni wọ́n jọ ní ìka tí wọ́n jọ ìfẹ̀dùkọ̀ lórí ẹ̀ àwọn ilé wọn sọ pé ó dà wọ́n ilé yìí ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ ìsìfà ni wọ́n tí wọ́n pààrọ̀ ìmọ̀ra wọn tí nǹkan bá ń bẹ lọ́wọ́ yẹn tí ìbá kó owó fẹ́ nìkan pé owó ni o wọ́n sani tó lówó fi ṣe fani ó bóun fi ra nǹkan wọ́n tọ́ sí pé tó ti gba owó pòun ọfẹ́ tà nǹkan fún tó ti gba owó kí ló kù tí ó ṣe kẹ́ni náà ò fún ní ọjà àbí ẹnìkan gba ọjà kí ló kù tí ó ṣe kó fún lówó eléyìí tí wọ́n bẹ tí láàrin wọn ni pé ó bóun gba owó òun jáde ó sì gba owó ẹ̀ jáde ó sì kó káàṣì fún káàṣì tó kó fún un kò ká pé owó kan mi ló kó fún un ṣe ìké sóun ló lówó ìgbélé òun ẹsàfúlà àti ìbí ìtẹ̀kálùfù lọ́fẹ́ ẹ̀jọ́ ní ìkiri bá ń lọ tó pé ní sẹ́wọ́n pé ilé ní stibdal kó lè bá àyọ́ dáadáa ọmọ ìyá mi ṣe é rí kíní báyìí ó ní ìdìròdì tó pọ̀ ní ṣe é rí kéèyàn kó wọ́ wà lọ́wọ́ ẹnì tábà ní pé ọkàn bó jáde fún ẹni yìí lọ́wọ́ á di wípé àwa ti àkàkùn fún pé màtàwá fún káàṣì míì láti àkàkùn pé exchange lé léhùn lẹ́nu bó ti ríhùn in tí ó bọ̀ síbẹ̀ nù fíkì wọ́ pọ̀ tí èsì ṣe sọ́rífù tí èsì ṣe mùsọ̀ráfà in tí ó bọ̀ síbẹ̀ pọ̀ yóò di pé hàwálà tí ìbá hàwálà owó gan-an hàwálà tó ti ń bẹnu hàwálà fìkìyà ni o yóò di pé wọ́n kàkún sọ́rífù kì í sì sọ́rífù tí ìbá ìpé yẹn bá kọ̀sádà sọ́rífù àbí ó tàbí fásitì sọ́rífù àpé ọkàn bá transfer rẹ̀ lásán kò lè bó ti yé mi mọ́ o ibi bó ti yé mi ọlọ́wọ́ fi kéwì yé wa sí o bó ti yé mi báyìí pé kì í sì sọ́rífù ní tí ń bẹ lọ́dọ̀ wọn istifáwò ni kì í sì istibdal ó ní kí wọ́n pààrọ̀ nǹkan tó yẹ pé kì í ṣe nǹkan mọ́ àmọ́ irú ìtẹ́lẹ̀ yìí báyìí wọ́n yẹ pè ní istibdal ní tí wọ́n pè ní istifá ẹnu lówó ọgbà owó ẹ̀ tí ń bẹ lọ́rùn ẹ̀ ní pípé ó parí tí a wá rí wọn tá a wá sọ́lọ̀ yìí àti èkíní kejì àmọ́ àǹfààní kí ní àǹfààní tí ó ń sọ èyí ni pé ẹ̀wọ̀n tá a bá ṣe léyìí ó lè gbowó ń bẹ̀ alẹ́ náà tó bá ṣe ó lè gbowó ń bẹ̀ bẹ́ẹ̀ ni ṣe rí owó ọ̀dọ̀ àwọn eléyìí tí èyí bá wò dáadáa ó ṣe é ṣe kó pọ̀ ju ti àwọn eléyìí gan lọ ó ṣe é ṣe kó pọ̀ ju tàwọn eléyìí lọ ó sì lè má pọ̀ ju ó lè má tó àmọ́ bó ti jẹ́ ni o ṣé eré lè báyìí kọ́sítọ́mà ẹ̀ àdó àwọn eléyìí tán pé exchange mi láàrin wọn àwọn méjì báyìí tápẹ́ exchange ni tí ó sì gbọ́dọ̀ ètò ẹni pé kò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn pé náírà náà ni tá a bá ní pé kò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn owó kan ń bẹ àkọ́ná nígbà kó tiẹ̀ lo káàdì rẹ̀ ó lo pos engine machine ẹnu ilé lásán ó lè gbowó lórí ẹ̀ ó dé ní ṣé ẹ rí owó tó fẹ́ gbà gan-an nípa pé bí nǹkan ti ní bí àti rí owó àti rí káàsì kójọ wàhálà ń bẹ́ẹ̀ ẹlòmí yóò tráfù lọ sílùú míì láti lọ gbà á
a ní pé èèyàn rà o rírà ọ̀dá o kí ẹ lọ máa rawó lọ́dọ̀ àwọn akẹ́ni eléhùn ọ̀dá o rírà gan pọ́nbílé eléhùn ọ̀dá o tí àwọn fẹ́ kọ́ lọ gbà á kí ẹ sì pé kọ́ pé àwọn ta owó fún ẹ pé lọ bá àwọn ní gáàsì ọ lọ rà á ó kó 100,000 fún òun náà yọ 500 sọ́wọ́ eléhùn àbí 200 eléhùn kọjá o tó pé èèyàn bá ń tàn sọ pé ó gun mọ́tò lọ lọ́dọ̀ ibi tí ó ti lọ rí owó cash ṣàpẹ́lẹ̀ lè sí iṣẹ́ kan náà ni nínú kó ti kó owó sí bí owó iṣẹ́ tó bá ṣe pé lo machine rẹ̀ àbí kó sọ pé owó kíní báyìí o owó machine tó ń ṣe owó tó ń bá ṣe 100 naira ni o ṣùgbọ́n káàṣì wàhálà tó ń ṣe lórí káàṣì wọ́n gba òun fẹ́ fíksì owó kan lérí àwọn owó náírà ilé òsì tó burú bẹ̀ ní ọgbà tí wọ́n pè ní ó jẹ́rọ ọ̀fẹ́ ẹ̀líyà kí ni tó bá jáde ní ìsìn nígbà tó fẹ́ gbọ́ 100,000 ní ìsìn ìtọ́mọ̀ rí ń bẹ̀ láti lè owó tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yà kan gba 200 naira lọ́wọ́ rẹ̀ 200 naira yóò fíksì ẹ̀ lérí gbogbo 100 naira pátá yóò sì mọ bí wọ́n ti ń gbà yóò sì dé mọ́ yóò àdí ẹ̀ mọ́ ní tó jẹ́ ìrètí ẹ̀ àbá àwọn eléyìí nù tí aláwọ̀ eléyìí tí wọ́n yẹn free láti gbà tó fẹ́ gbà ó lè gbà pé ìbá ìlà ìwúlẹ̀ wọ́n pé ṣé ìbá ìyè ní ṣùgbọ́n gbogbo pátá kò sẹ́ni ó faramọ́ pé kó wọ́n máa ga charges yóò máa ga bí owó tí wọ́n tó fẹ́ gbà wọ́n ti ń ga tó ti ń rí bẹ́ẹ̀ ó ti ń mú nǹkan mìíràn lọ́wọ́ nù ó ti ń mú istiglal lọ́dọ̀ àwọn eléyìí ó ti ń di istiglal lọ́dọ̀ àwọn eléyìí ó ti ń di rìbá lọ́dọ̀ àwọn eléyìí istiglal ló ń gbé sí pé òun lo chance iye ó ti mọ̀ pé ní yóò lè ṣéjù kò lè wọ́n náà bí ó ti ṣéjù ọ̀dọ̀ náà lọ dípò kọ́ gbowó díẹ̀ wà ń gbowó tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ òun lo dúkìá òun lo àǹfààní rẹ̀ ju tí ó yẹ kó lò lọ lọ́dọ̀ àwọn eléyìí lọ́dọ̀ àwọn eléyìí ohun tí wọ́n pè é pé rìbá lè fọ́dìrì rìbá ònà lèyàn ń gbà wọn tó ti ń pọ̀ ju bó ti yẹ lọ ìbá wọn sì máa ní ìjẹ́ sókè ọ̀rọ̀ lábẹ́ mẹ́rin bá ń bi eléyìí bọ́ọ̀ kọ́ yóò ṣe àlékún àgbọ́yé wa ju sókè ọ̀rọ̀ ni pé èyàn lè máa fi pos ṣiṣẹ́ kọjá pé láì ní fara ní àwọn èèyàn wọ́n bẹ pòfẹ́sọ̀ wa aláró ọlọ́yẹ̀ fọ́bọ́ wọ́n bẹnu bá nù ọ̀rọ̀ wọn kan wípé ọ̀nà kan bẹ ọ̀nà ranges wípé àyàntọ́fẹ̀ ìjọ ni network pé wọ́n bẹ̀rẹ̀ èyàn sọ pé láti ibi báyìí tó fẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ lò mí fún sẹ́ka tó jẹ mọ́rọ̀ owó láti ibi báyìí sí ibi báyìí ní táwọn àgbà ní báyìí láti 100 naira títí dé 1,000 naira títí 100,000 lápèjúwe 500 ní charges mi ìpele náà ó tún ṣe àmọ́ wájú rẹ̀ kò tí tàbáyánà sí dáadáa inshallah ó tó kan inshallah ta'ala ọlọ́pàá yóò ṣàlékún àgbọ́yé wa àmì ètò yìí ọ̀rọ̀ dé dúró òun níbi tá a sọ̀rọ̀ dé ìbáyìí yára ni ọlọ́pàá yóò ṣàlékún ìmọ̀ wa Allahumma salli ala Muhammad wa sallim.